ìbá pani tó bá sí ni ní fìlà ká dúpẹ́ ló tọ́ o. pásítọ̀ adémọ́lá amúsàn àgbàlá Gabriel ẹni ayé pètèpèrò kí wọ́n tako sásọ àlà tó wọ̀ tálágbàfọ̀run ò dáwọ́ iṣẹ́ dúró. ìpè rẹ ló ń já wọn láyà bàbá mẹ́rì ni wọ́n fi ń ja ẹnu bí ẹni ó gbà lóbìnrin. kò jọ́kọ́ ẹni kò sì séèyàn lálẹ́ ló má wọn dẹ̀ nílà obìnrin orí social media bínú ó ti bọ́ mọ́ wọn lọ́wọ́ bàbá Èlísà. ìbáṣepẹ́ mú ìdí ń bọ́ sí yàrá ẹ̀ ló bá kojú bọ́ okùn síra ẹ̀ lọ́rùn ló bá kú. aláwuyewuye ìbájẹjà lórí rẹ̀ wọn nílé agbára ló fi tún ṣe. inú kan tó o mọ̀ ló wé ọmọ ọba mímọ́ tó o mọ̀ ló gbé ọjẹ́ rí èké àtọ̀dàlẹ̀. ìwáyé ológo Toguntogun ni Toguntogun níwáyé ológo ẹ̀dá ọba ṣẹ̀dá nìkan ní bá ẹni tó bá rán níṣẹ́ jagun. pásítọ̀ Gabriel adémọ́lá amúsàn ó gbéraga bẹ́ẹ̀ ó ṣàbòsí inú kan rẹ ló fi ń jẹ́ iṣẹ́ tádániwáyé rán ọ. fún ìdí rẹ̀ tó yó tán tí ò bọ́ sí òun rẹ̀ kó dákẹ́ pẹ́ mú tó padà wá fọn kàkà kiri lé bẹ́kùnbẹ́kùn. amóoresù ní í ṣe fọn kàkà kí àbùkù títí tí ẹlẹ́rù ló bẹ̀rẹ̀ gbígbé lolúwa ọba tó ń gbé adémọ́lá ga. ọ̀pọ̀lọ́ mú ìdínú mọ̀nà odò mọ́ awúrúdu ń lọ̀rọ̀ dà. àfibisọ́ lóore fúyẹ́ bí igbá gbogbo igi tó fẹ̀yìntì náà tún fúyẹ́. àbọ̀dé human rights náà òfo dágbádu ni. ibi orí ogbẹ́jọ́ rè ààrẹ ń tàgbàlá àtọ́ká àtòǹtò ń jọkà àtọ́ká ń jẹsanra ẹni àfisí ọdẹ rán ti jẹ gbogbo wọn lérè ó tún gbé nì. táńpẹ́pẹ́ ẹ̀sán ló ta pásítọ̀ tọ́pẹ́ ń tiẹ̀ tó fi ń dààmú káyé. pásítọ̀ adémọ́lá ò ní rẹrù ọ̀ràn ní tiẹ̀. gbogbo àforúwùwà kó mọ́ rántí pé lẹ́yìn pẹ́ mọ́ gbogbo ohun tí kò wá wá bá ṣe ẹ̀san ó béèrè.